Yàájú ọkùnrin ogun. Níjọ́ aláyé ti dáyé ni wọ́n ti ń finú níbí ní yọ ọba. Àwọn ìjọba àti ètò òṣèlú ọba ǹkẹ́ wọ́n mú ọ̀tẹ̀ òṣèlú ìyà kúrò nípò. Ẹjẹ́ abẹ́rẹ́ àdèlé àjọṣe wọ́n yọ ọ́ ní 1780 wọ́n sì wá padà ní 1852. ọ̀rẹ́ èkó àdèlé àjọṣe. Bàbá tó jẹ́ bàbá fún ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà. Àfọlábí ọba lọmọ ẹ ọlọ́wọ́ yìí ilé ijó ìmọ̀mọ́ ọba lóko ẹ̀kẹjọ sí àgbàrá òjò yóò ní mọ̀mọ́ ọba ọmọ ẹ̀kẹ́ ọ̀sẹ̀ gbòòrò àti ọ̀yọ́ lọ́mọ bàbá dẹ́rẹ́bà níjọ́ sí ẹ̀kẹ́ lẹ́fà ọ̀gbàládìmọ́ ọmọ bàbá wọlé àwọn nílé ìdúró. Ọba Adéníran Adéyẹmí kejì Aláàfin ìlú Ọ̀yọ́ wọ́n yọ ọ́ ní 1955. Díẹ̀mí òkúkú náà ró ọba tó ba lérí ohun gbogbo, ọba tí ọ̀tá kó kádàrá tó gbà pé bẹ́ẹ̀ ò ṣe òbí ò ṣe ni. Kò mà sí ohun tí wọ́n ń ṣe nídìílé àwọn ọmọ ẹni Ọ̀yọ́ lóyè ìjọ náà tí ọ̀tán bá wọn dá sí. Jẹ́ ti gbàgbé ti àkárìgbò tirẹ̀ mọ́ ọba Oyèbájò. Bàbá ń relé Ìjẹ̀bú ọba ń talẹ̀. Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde ńkọ́ ọba Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà wọ́n yọ ọ́ ní 1981 ọ̀pẹ́lọpẹ́ díyà kọ́nẹ́lì díyà òun lọ́dọ̀bà padà sírí ìtẹ́. Déjì Àkúrẹ́ ńkọ́ o ọba Àkúrẹ́ ọba Olúwadáńláre Adésínà Òṣùpá kẹta. Àwọn alákùrẹ́ ló lóye mẹ́kún ọmọ àfijọ́ sílẹ̀ gbógun ẹnu pa ni. Wọ́n yọ ní Júùnù 10, 2010 ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀